lórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ àti MC White ẹ wá gbọ́ nǹkan tí Àdàbà tí ó ní tú jáde ọ̀rọ̀ yìí le gan o mo fẹ́ kẹ́ farabalẹ̀ wo fídíò yìí ẹ jẹ́ ń gbé yín débẹ̀. mi ò ní time láti máa waste mo fẹ́ sáré go straight to the point lórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ tí ó ń lọ lọ́wọ́ lóòótọ́ nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ story yẹn tí ìyá yẹn tí wọ́n gbé ìyá yẹn dìde láì mọ̀ pé Rotimi Daniel ló ní kí wọ́n máa lọ wá ìtọ̀kítàn lórí bàbá oníbàbá gbogbo ẹni tó bá dẹ̀ ń wá ìtọ̀kítàn lórí ẹni ẹlẹ́ni wọ́n máa sọ ìtọ̀kítàn lórí ayé tòun náà ìgbà tí ìyá yẹn jáde gbogbo wá gbóhùn ìyá yẹn tí ìyá yẹn pariwo pé ọmọ òun ìgbà kan ọmọ òun wá ọmọ òun àbí kíníkan kíníkan gbàkàwó kan ló yẹ kọ́pọ̀lọpọ̀ náà jáde tí wàá yẹn náà fi jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo máa ń sọ ṣùgbọ́n according to bí mo wá ṣe wo fíìmù yẹn lọ́sìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣubú bí mo ṣe wo fíìmù yẹn nísìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti jẹ́ ìgbésùbú àwọn ènìyàn kan láti jẹ́ epo nínú àlìkámà àwọn ẹ̀dá kan bọ̀bọ̀ kan wà tí ó máa ń ṣe fídíò bọ̀bọ̀ yìí mi ò mọ̀ ẹ̀dá bá mọ̀ bọ̀bọ̀ yìí ẹ máa gbóhùn ẹ̀ ó dàpọ̀ sóhun la kéwì ẹ̀yà kí lórúkọ ẹ̀ mi ò mórúkọ bọ̀bọ̀ yẹn bí òun la kéwì bọ̀ mo máa play voice note ẹ̀ àti fídíò tí mo ní tó ṣe lánàá mo máa play ẹ̀ fún yín sìn ẹ̀rí pé pátẹ́mi tó wá sórí Facebook yìí láì jẹ́ pé bí ó ní nǹkan pàtàkì mi ò kí ń dédé wá sórí Facebook yìí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pásítọ̀ Alọ́yè tí mo fi ṣe live yìí mo fẹ́ kẹ́ ẹ̀yin ènìyàn tí òye yín pé ẹ̀yin alálùbáríkà ènìyàn èyí tí ẹ ò ní fọwọ́ gbọ́mọ gbìn mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ dialogue lórí ọ̀rọ̀ yìí because èmi ò sí nídìí ká máa bànìyàn jẹ́ bẹ́ẹ̀ mi ò sí nídìí ká máa wá ìṣubú àwọn ènìyàn nínú ayé pápá àwọn ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run burú ọ̀pọ̀lọpọ̀ tó pè ní dọ́gba àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá wo inú wọn wọ́n burú gan àwọn náà ti bá wọn rìnrìn àjò rí bẹ́ẹ̀ àná wọ́n ti dá sẹ́rí àfúgbà wa iná rí àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ẹ máa rò pé ká sásá bẹ́ẹ̀ wọn pé wòlíì ni wọn ìránṣẹ́ Ọlọ́run ni wọn láì mọ̀ pé èèyàn burúkú ni wọn nínú ayé àwọn ni wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ lóró tí ọ̀pọ̀lọpọ̀ náà fi ń wò pé àbí gbogbo pásítọ̀ bí àkọ́kọ́ náà ni wọ́n gbogbo ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe kọ̀ọ̀kan náà ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé èèyàn náà ni ìránṣẹ́ Ọlọ́run ibẹ̀ nǹkan ni mo lọ mi wà láti wá polówó ìránṣẹ́ Ọlọ́run fún ẹ̀mí báyìí bàbá yìí tó ń sọ̀rọ̀ yìí mo wò wípé kí ni iṣẹ́ bàbá yìí gan what is your purpose lórí ọ̀rọ̀ pásítọ̀ Olúalọ́ torí gẹ́gẹ́ bí mo ṣe wọ ọ̀rọ̀ bàbá yìí sí mo ti ní pòun gangan ní èpò nínú àlìkámà bàbá white kíkọ white tó pe rẹ̀ yìí tí n bá kọ́ lọ wo interview kan tó kọjá wà láàlẹ́ tó jẹ́ kí ojú ọ̀rọ̀ fọ́ kí igbá fọ́ yọ̀gàyọ̀gà àbí báwo lẹ ṣe pé òun ni interview tí ń bọ̀ bàbá white yìí tó interview bàbá pásítọ̀ Kọ́láwọlé yẹn nínú interview yẹn mo wá ní tí bàbá yìí tó ń wo irú wà kan táwa náà ti wù sẹ́yìn tí nǹkan bá ní ṣẹlẹ̀ níbì kan àáfẹ́ jẹ́ pé àwa la máa kọ́kọ́ lọ gba information níbẹ̀ àáfẹ́ jẹ́ pé kó jẹ́ àwa ìlànà máa kọ́kọ́ sọ information yẹn jáde àáfẹ́ jẹ́ kó jẹ́ àwa ẹnu wa máa kọ́kọ́ gbọ́ ṣùgbọ́n èèyàn tó jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ gbé story yẹn jáde òun àfẹ́ máa ṣe ìjàmbá lórí story yẹn which is ọ̀rọ̀ Olúalọ́ yìí Daniel àbúrò kan ti jẹ́ Daniel Abíkókó òun lẹni tí ó kọ́kọ́ fẹ́ ru ọ̀rọ̀ yìí sórí tó wá gbogbo ọ̀nà lọ́tún lọ́sì tó ń fún wọn lówó tó ní kọ́kọ́ máa gbọ́dọ̀ lẹ́nu ìyá àti owó tó ń fún Kọ́láwọlé náà nínú ọ̀rọ̀ tí Man White wá interview Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé àwọn fámìlì ìyàwó Olúalọ́ wọn ò fẹ́ gbà kẹ́nìbọ̀dì interview wọn àfi láti ọ̀dọ̀ Rotimi Daniel nítorí pé bàbá White yìí òun náà fẹ́ lọ interview wọn ò gbà kó interview wọn ní pé torí pé kò ṣe àtọ̀dọ̀ Rotimi Daniel òun ló bí bàbá White yìí nínú tí bàbá White yìí fi tú àwọn àṣírí tó wà láàrin Daniel Rotimi àti Kọ́láwọlé tójú àwa náà wá fi wọn gbangba wípé àwọn fámìlì ìyàwó Olúalọ́ wọn ò wá ọmọ wọn àwọn fámìlì ìyàwó Olúalọ́ wọn ò wá ọmọ wọn nínú interview tí Kọ́láwọlé yẹn sọ ó sọ wípé lẹ́yìn ìgbà tí mo play fídíò yẹn lọ́wọ́ lórí wọ́ọ̀lù mi ó ní lẹ́yìn ìgbà tí Daniel ní pé káwọn lọ pé òun wá pé ìyá yẹn òun wá pé ìyá yẹn lérè pé mọ́mí yẹn wá ná ẹgbẹ́ ṣe lóòótọ́ ẹ̀gbọ́n ọmọ yín ó ní ìyá yẹn wá fún òun lésì wípé lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbóhùn rẹ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn ẹnujọ́ mẹ́ta yìí làwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe wà ń gbóhùn ẹ̀ so definitely àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbóhùn ẹ̀ ìyá nìkan ni ò gbóhùn ẹ̀ ṣé àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn nísìnyí ọ̀rọ̀ family matter ni ẹ wá fẹ́ gbé ọ̀rọ̀ family matter ẹ fẹ́ fi sí ẹni iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni ojú ayé yín máa bàjẹ́ ẹ̀yin yín máa bàjẹ́ tẹ́ ẹ bá stop kéèsì Olúalọ́ yìí ojú ayé yín máa bàjẹ́ Rotimi Daniel mo fẹ́ jáde fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ now be careful tí o bá ṣe Jésù mọ́ tí o ṣe Kírísítẹ́nì mọ́ tó bá lọ ṣe oníṣègùn torí mo gẹ́tù kankan ní ọ̀dọ̀ ẹni 4-5 days ago tẹ́lẹ̀ àtẹ́ sọ̀rọ̀ Olódùmarè ló ń sọ o mọ̀ kan tó ń pè ní Jesus Christ mọ́ o mọ̀ kan tó ń pè lọ́wọ́ Olódùmarè ibi tí wọ́n ti brainwash wọ́n náà sí àti ibi tí òye ẹ já sí lákòókò yìí òun ló yẹ kó máa wù àbóṣe wùwà yẹn ṣùgbọ́n mi ò tí ì ráyè wọ Rotimi Daniel yẹn but stop láti máa bà àwọn ìránṣẹ́ Olúwa ní orúkọ jẹ́ stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́ stop before it is too late before I come for you Rotimi Daniel I'm giving you this last warning stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́ stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́ stop ọjọ́ tí wọ́n bí ẹ ṣèbí Daniel olùkọ́ wọn sọ ẹ́ Daniel yẹn inú Bíbélì làwọn òbí ẹ ti mú orúkọ yẹn jáde nítorí pé wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tí Ọlọ́run fẹ́ lò ṣùgbọ́n wọ́n wà á mọ̀ pé èṣù máa padà gbà ẹ́ lọ́wọ́ Ọlọ́run èṣù òdẹ tí ìgbà ẹ nítorí pé o ṣì wà láyé o wà láyè tí o báyìí tí kú wàá mọ òtítọ́ dẹ̀ á dẹ̀ padà sún ẹ̀dẹ̀ ní òmìnira. Last warning to you again Rotimi Daniel you know me very well àwa tí ń sọ̀rọ̀ kẹ́yìn tó máa sọ̀rọ̀ àwa tí wà lórí internet kẹ́yìn tó dé a ti fi iná la ojú internet ẹ̀yin ò tí ì gba ọ̀fà lórí internet rí o tí ì máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kò bẹ̀ sí máa kó ẹ̀jẹ̀ o tí ì máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ sẹ́yìn ṣó ara ẹ ibi tẹ bá mọ̀ lẹ́mọ̀dé ìwọ Rotimi Daniel wá dìde sí nǹkan tí wọ́n fi máa ṣe ni wípé kó máa ba àwọn ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́ èyí tó ń ṣe dẹ́dọ̀ Olúalọ́ yìí stop it now Rotimi Daniel kò fẹ́ jẹ́ kí àwọn ẹlòmíì lọ gba information lọ́wọ́ àwọn ìyá yẹn náà ní sí Rotimi Daniel báyìí náà òun kò rí information gbà bẹ́ẹ̀ mọ́ because ẹ̀ ń parọ́ tó wà jẹni family matter ní ọ̀rọ̀ yìí
ìyá ìyàwó Olúalọ́ òun nìkan ni kò rí ìyàwó Olúalọ́ bá sọ̀rọ̀ àwọn fámìlì Olúalọ́ àwọn fámìlì ìyàwó Olúalọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin sọ fún wa àti tí mo máa play fún lórí fídíò sí. now kí ló wá dé tí a bá fi rẹ́dẹ̀dẹ̀dẹ̀ inú fámìlì ìyàwó àwọn Olúalọ́ tẹ́lẹ̀ máa fi yí Olúalọ́ lára láti bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ and Rotimi Daniel purposely do this láti lè bà Kristẹni lórúkọ jẹ́ ni Rotimi Daniel stop well stop well Rotimi Daniel I'm giving you the last warning stop well. o fẹ́ jẹ́ kí ọ̀kan lọ́ọ́ máa gba information lọ́wọ́ ìyá kan ẹ wá ń dọ́gbọ́n wọ́n náà wá wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ̀lé pàṣẹ gbogbo àṣírí títú yìí bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa ba èyí ni mo fẹ́ kó jẹ́ bí òwe fún ẹ pé gbogbo dáadáa tó ń rawọ́lé yìí ọjọ́ tójú ẹ bá la Ọlọ́run jẹ́ kójú ẹ láàsì sáré o Ọlọ́run jẹ́ kójú ẹ láàsì tára màtí ni ẹ. now ẹni bọ̀bọ̀ tó ń sọ tó fẹ́ sọ̀rọ̀ yìí òun àti Rotimi Daniel ni wọ́n jẹ́ kí ojú wa là báyìí torí bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí òun náà fẹ́ lọ gba information lọ́dọ̀ àwọn ìyá ìyàwó Rotimi Daniel ṣùgbọ́n wọn ò fún láyè nígbà yẹn nítorí pé àwọn yẹn sọ pé torí kò wá látọ̀dọ̀ Rotimi Daniel but now ó tún wá pé pásọ̀ kan lánàá pásọ̀ yẹn bá sọ̀rọ̀ ó tún wá pé pásọ̀ yẹn ní pásọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá tó bá jẹ́ pé lóòótọ́ kò ń ṣe pé máa yí ìwá ìṣubú Olúalọ́ àwọn fámìlì tí wọ́n mọ̀ nípa ìyàwó ló yẹ kó lọ máa wá kò ń ṣe àwọn tí wọ́n mọ̀ nípa Olúalọ́ tó fẹ́ máa mọ bí Olúalọ́ ṣe bẹ̀rẹ̀ tó fẹ́ mọ bí tí Olúalọ́ bá dé tó fẹ́ mọ bí tí Olúalọ́ ń bá lọ tó fẹ́ jẹ́ kọ́lọ́hún bá yí ẹ̀jẹ̀ ni ẹ máa gbóhùn máa yìí. ẹ̀yin náà bá ti ń lọ sílùú mi àwọn náà bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ tiwọn. ohun tí máa yí fi ṣe bẹ́ẹ̀ ni wípé máa yẹn kò fẹ́ jẹ́ kí ó ní pé máa yí ti hùwà wèrè máa yẹn máa lóhùn ògbọ́ ni o ẹ máa gbọ́ máa yẹn máa lóhùn ògbọ́ ọ máa kọ́ tì nísìn òun ló fi fóònù tó fi pe mánu yẹn ó ṣàfi fóònù tẹ́tí mánu yẹn kí máa yẹn lè sọ̀rọ̀ kí èsì Olúalọ́ ṣé lórí burúkú ni mánu yìí ni. nínú ọ̀rọ̀ tó ń sọ yìí gbogbo ilẹ̀ máa gbọ́ wa ní sùúrù o nínú ọ̀rọ̀ tó yes ó dàbí nẹ́tọ̀kì ẹ̀ ti dé ẹ jọ̀ọ́ bá mi like nẹ́tọ̀kì yẹn ṣe fọ́kọ̀ nínú ọ̀rọ̀ tí mánu yìí tí ó expect kí máa yẹn sọ ó ní pé ní Jesus City wọ́n ní wọ́n dẹ́gbẹ̀yàn kan ya wèrè ó wá jẹ́ ó fẹ́ kí máa yẹn sọ pé ìyàwó Olúalọ́ ló ya wèrè ẹ máa gbọ́rọ̀ yẹn o ẹ máa gbọ́rọ̀ yẹn o. òun ló pamọ́ ìyàwó ẹ fẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú ẹ fún àwọn tá à ń sọ̀rọ̀ láàyè láti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí. ta ló mọ̀ jẹ́ ẹ̀rí ẹ̀sìn wọ́n sọ pé ẹ̀fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview mi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n torí pé tọ́rọ̀ ilé yanjú ni o tọ́rọ̀ ẹ̀ bá sì máa yanjú ẹ̀yin tí ẹ jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Mr. Obe tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní ká sáì kí ni díẹ̀ tí bàbá ìfìrí jẹ́ ó bẹ́ẹ̀ bá mi sáì ẹ ti máa wò bẹ́ẹ̀ yẹn o bàbá yẹn náà ò gba ìwé àwọn ò sì gba owó ta ló kó fún bàbá yẹn náà Rotimi Daniel ni o ó tún bá ti ta ló ní kí lọ fún bàbá yẹn lówó láti sáì kí ni díẹ̀ tí wọ́n sì sáì àwọn ọkùnrin tó jẹ́ ọkùnrin ẹ gbàgbé ọmọ mẹ́jọ ìyá ìbí tí Ìyábọ̀ Òbí tá a sì wá ìdí àbí gbẹ̀yìn táwa ní kábílẹ̀rì níbo lọ́mọ wà kí ló ṣe láàrin ìyá ìyẹn gàmá àti ọmọ wọn tó fi dé pé ọmọ wọn ò gbé kọ́ọ̀lù wọn mọ́ kí ló ṣe láàrin Ìyábọ̀ àti Fúnkẹ́ tó jẹ́ àkọ́bí tí ò fi gbé kọ́ wọn mọ́ ṣùgbọ́n tó ń gbé kọ́ọ̀lù àwọn yòókù ẹgbẹ́ tó fojú bẹ̀yẹ̀ wò ó ìwádìí lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ̀gbọ́n lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé Ìyábọ̀ sì ń bá wọn sọ̀rọ̀ bí àwọn sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́. kò ní dáa fún ẹ àti wọ́n àti Ìyábọ̀ àtàtàwọn ẹ̀yin náà máa gbọ́ wọ́n ní ọtí sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ lórí àwọn eléyìí wọ́n fẹ́ mọ̀ fi sórí yẹn wọ́n fẹ́ fi ba Olúalọ́ lórúkọ jẹ́ ni ó sọ ní sí pé Ìyábọ̀ ó ń bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kò bá má sọ̀rọ̀ ẹ gbọ́ ṣé ìwàhálà Olúalọ́ nìyẹn ṣé Olúalọ́ ló dá yẹn lẹ̀ ṣé problem Olúalọ́ nìyẹn is that not a family problem ẹ máa gbọ́ ẹ tún máa gbọ́ lọ. sí ní France mọ́ mo wá níbo lọ́wọ́ wọn ti sọ fún wa ṣùgbọ́n inú mi á dùn tí ẹ̀yin dẹ́ jẹ́ ìdílé Ìyábọ̀ yìí tẹ́ bá lè sọ òtítọ́ fáwa lórí ọ̀rọ̀ yìí. ẹ bó ti ya wèrè lọ́sọ̀ òní sọ́fẹ̀ ẹ̀yin wo ẹ̀yin ta ni ta ló rún ẹ̀ṣẹ̀ ẹ̀yin ta nìyẹn. bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹgbẹ́ lè sòótọ́ fáwọn táwọn bá yín ẹ jẹ́ ká lọ sí police station. ẹ̀gbọ́n kí ló kọ́ lórí fúnkún bẹ́ẹ̀ nínú family matter kí ló kọ́ ọ̀pọ̀ family matter. tó bá pé ẹ̀ ń wá Ìyábọ̀ Òbí yẹyẹ mi sí Òbí lóòótọ́ náà. jálọ́pù yẹ kó ní ọkọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. mi ò sọ pé mo wá o ìyá ló sọ pé wò gbóhùn ẹ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan láwọn ògbọ́mọ ìyàwó ẹ̀gbọ́n méjì tá a ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan láwọn sì ń gbóhùn ẹ̀ mo wá ní Ìyábọ̀ wa. bàbá wòlíì Olúalọ́ màá wá bẹ̀yìn lórí ètò lásàlẹ̀ yìí. sẹ́yìn náà gbọ́ ẹ máa gbọ́ o máa yọ tún pẹ̀yẹ́ ó dà pé máa yẹn. ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ parí sẹ́mínárì iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmí Olúalọ́ náà bẹ̀rẹ̀ tí wọ́n lápá bìkan ìgbà tí wọ́n bá lọ lẹ́gbọ́n ti ṣe ìgbéyàwó. ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. lẹ́gbọ́n ṣe wedding now ìgbà tí wọ́n padà dé yẹn tẹ́ ṣe ìgbéyàwó yẹn mo fọ́ náà bẹ̀ yín ṣàrọ̀ tí mo fẹ́ béèrè yìí ọ̀rọ̀ kan lẹ́fìdá mi lóhùn ìjẹ́ náà fàdé àti rí Ìyábọ̀ ìyàwó Olúalọ́ lójúkorojú báyìí. bẹ́ẹ̀ni. God bless you ojú òní tì yín ọkùnrin àti ìbàlẹ̀ kò ní bàjẹ́ lójú yàtí lẹ́yìn. now ìgbà tẹ́ wá rí wọn yẹn
tẹ́ ẹ padà rí wọn yẹn ìjà kí wọ́n jáde lórí social media yìí tẹ́ ẹ súnmọ́ ẹ máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn wọ́n ní arábìnrin kan jáde ní prayer city ìyẹn ní Èkó wọ́n lọ sí gángan àwọn kan sọ pé ìyàwó àbúrò alọ́ ni. ṣé gbọ́ orúkọ ni máa yìí. wọ́n sọ pé ẹ tó súnmọ́ yẹn. ṣé kò ti yà wèrè ṣé ń gbọ́. ok kí ẹ lè sọ sáà yẹn. ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀ mi ò sí ní Jesus city mọ́ gbà yẹn. kí ni nǹkan tó expect máa yẹn sọ. bẹ́ẹ̀ yàwó olúwa lọ́jà wèrè olórí burúkú ni máa yìí. kí ló tẹ sọ bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀. ṣẹgbọ́ kí ló fẹ́ mọ̀ rò bẹ́ẹ̀. mo ọmọ ìkan lára àwọn tó jẹ́ kí ló pé bóyá wọ́kà. kí ẹni pé wọ́n ti ń tú àṣírí àwọn fámìlì ìyàwó olúwa lọ́ba yìí. ṣé olúwa lọ́ba wá ní ìṣèjì báyìí àbáwọn àwọn fámìlì ẹ̀ báyìí. àbúrò ẹ̀yẹ ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀yẹ ó ní mental disorder something like that. wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún so ìyẹn lèmi wò pé bóyá ó máa jẹ́. àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní prayer city. òun náà ṣe Jesus city ló wà kí tó ṣẹlẹ̀ sí yẹn tó bẹ́ẹ̀ni. ìyẹn ní pé lédè kan báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun làwọn èèyàn. ó ṣe ẹgbẹ́ wòlé máa yìí ó ṣeé ṣe kí ni ẹ̀mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ sọ yìí gan ẹ sọ pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí àbàbọ̀lú alọ́gán sí wà Nàìjíríà báyẹn. rárá o ọ̀rọ̀ láti ẹ̀ ọ̀rọ̀ láti ẹ̀ ní. ọ̀rọ̀ láti August ni ilé ìtẹ̀mí sọ ìwà mọ̀ bóyá ó ní bí o ìwà mọ̀ bóyá ó ní bí. lẹ́yìn mọ̀ ọ̀rọ̀ láti ẹ̀ bàbá ẹ bóyá ti ọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni lẹ́nu olórí burúkú bọ̀bọ̀ yìí. ẹ sọ fún yín fúnra rẹ̀ ìyàwó bàbá alọ́gán sí Nàìjíríà mọ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà. to the best of my knowledge tí mo mọ̀. àwọn ò sí lé mọ́ àbí God bless you God bless you. now mo wá fẹ́ jẹ́ kẹ́kẹ́ àjọ fojú kù báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ẹ máa gbọ́ èsì tí ẹ máa fún sí yìí ó sì yàn mọ́ pé ọ̀nà ìlú ti pe òun ẹ̀yin ó tún kọ́ báwọn ènìyàn lẹ́nu àwọn tí wọ́n bọ́ tí wọ́n sọ. ẹjọ́ ọ̀rọ̀ dẹ̀ ti lọ fà ó ti ń tàbùkù sí Jésù Kristi àgbé lọ́wọ́. Jésù mú ẹ ṣé Jésù gbélé lọ́wọ́ ló ṣe. èmi ò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ orúkọ mi náà wà bẹ́ẹ̀ mi try láti clear orúkọ mi ní so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ kankan so ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín náà láti lẹ́mi ò tẹ́ mọ̀ pé bóyá orí láìfì lẹ́ máa kí bóyá orí láìfì lẹ́ wà tẹ́ ti ń pè mí bóyá àbàtẹ̀ má dáhùn rárá so mi ò ní lè sọ kankan nípa ìbọn lèmi náà wà involve. ó mọ̀ lọ máa interview àwọn èèyàn láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àìdá lórí pásítọ̀ Alọ́ òkè náà nísìn ṣé investigation tó ń ṣe ń sìn ṣé bá ṣe máa rí ìyàwó pásítọ̀ Olúalọ́ ni àbí bí ó ṣe ń wá stain fún Olúalọ́. He was now referring to that man question pé wọ́n ní obìnrin kan ya wèrè ìbọn ní pé ìyàwó Olúalọ́ ni he was expecting the man to say that ìyàwó Olúalọ́ ló ya wèrè can you imagine. kí ni o dẹ́ fẹ́ rí nínú ká máa ba ìwọ̀n ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́. there is one another pastor náà tí mo rí lórí TikTok mo ń bọ̀ gbogbo yín màmá jáde fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni because gbogbo yín tó bá ní pé kẹ́ wá sọ secret life yín tẹ́ ẹ̀ ń ṣe ní kọ́nà tí ẹ̀ lè sọ fún yàn none of you tó lè jáde tó lè sọ fún wa. gbogbo yín pastors yìí gbogbo yín ìránṣẹ́ Ọlọ́run yìí tí gbogbo wa ń sáré wá báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ò lè sọ fún wa ohun tẹ́ ẹ̀ ń gbé ṣe ní kọ̀kọ̀ tí kò dára. pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín rùn pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín ti ń dakọ́ wárápá ti wà lórí pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ ó kọ̀ fáyín ni ẹ kọ̀ ṣe ní POP ni ìdọ̀tí ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lónìí. gbọ́ Jésù kò ní kúrò láàyè ẹ̀ Ọlọ́run sì máa jẹ́ Ọlọ́run lábẹ́ àkóso bó tilẹ̀ òǹkórí rádá Rótìmí Daniel sọ pé kò sí o rádá Rótìmí Daniel Olódùmarè tó ń pè yẹn kí ló mọ̀ tó wọ́n pè lólódùmarè Rótìmí Daniel let me teach you lesson Olódùmarè sọ Ọlọ́run kì í ṣe Ọlọ́run mọ́ orúkọ torí ẹni Ọlọ́run fi sọ pé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ if not ẹ̀yin wèrè yìí ẹ máa ti máa create orúkọ oríṣiríṣi tẹ́ máa fi pe Ọlọ́run ẹ máa wá sọ ara yín gan di Ọlọ́run Olódù ẹni tó mọ̀jù ọmọ àrè nǹkan kan wà tó ṣẹ̀ wá lálẹ́ di ọ̀run ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àrè ni bó ṣe wá èèyàn mọ́ ọ̀nà tó gbà wá èèyàn mọ́ òun ló wá mọ ojú ẹ̀ tó fi jẹ́ kí gbogbo nǹkan máa tọ́ lábẹ́ tiẹ̀ òun ló ń pè ní Olódù ọmọ àrè òun làwọn ìṣẹ̀ṣẹ̀ fi pè Ọlọ́run ní Olódù ọmọ àrè nítorí pé ọ̀nà tí wọ́n gbà nìyẹn tí wọ́n gbà mọ́ àwa kìrìsìtẹ́nì Ọlọ́run ẹni tó ní ọ̀run ẹni tí a ní ìgbàgbọ́ pé ó ní ọ̀run tá a máa dé sí yálà wọ kìrìsìtẹ́nì àbí mùsùlùmí àbí babaláwo tó ń ṣe ẹ̀sìn mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé ẹ̀sìn ló yàtọ̀ ìṣẹ̀dá wa ò yàtọ̀ èèyàn kan ló ṣẹ̀dá gbogbo wa èmi àtẹ́jọ lójú èmi àtẹ́jọ létí èmi àtẹ́jọ nínúbọ̀ èmi àtẹ́jọ lóko èmi àtẹ́jọ lóbò àwa lásọ̀rọ̀ wá di wèrè sẹ́sìn lọ́rùn ẹ fẹ̀sìn sílẹ̀ ẹ yé sọ̀rọ̀ ayé lórí burúkú mọ́ ìyẹn orílẹ̀-èdè yìí Ọlọ́run tó ṣẹ̀dá wa ẹni tó ní wá tí wọ́n ń pè ní Olódù ọmọ àrè táwọn kan pè ní Allah kábíyèsí ìrọ̀lọ́run àtọ́tán àtọ́fiṣẹ́ ogun rán ọ̀rọ̀ ọmọlájò tó wọlé dama adánitán adánirọ́ òun nìkan ló mọ bí gbogbo wa ṣe ń mí ẹ̀dá kò mọ̀ ìwọ tó ń pèrè ní babaláwo ṣé o lè mọ bó ṣe lè mú ẹ̀mí èèyàn kúrò ṣé o mọ bó ṣe lè dá ẹ̀mí padà sí èèyàn lára ẹ má jà tọra wa àti gbogbo wa pátápátá wà lórílẹ̀‐èdè yìí àti dúdú ni o àti funfun ni o ojú méjì lájọ ní etí méjì lájọ ní o ò lè sábà tó wọ́n jẹ́ mùsùlùmí ní ìsìnkú wa lórí méjì àbí kó lápá mẹ́ta ayé máa sá fún ẹni why are we discriminating ourselves kí ló dé tí ẹ̀sìn nǹkan tá à ń sìn sí àmọ́ wọ́n pe Jésù fún wa ṣé Jesus Christ àbí this is Jesus Christ àbí bẹ́ẹ̀ kọ́ who told you that this is Jesus Christ ṣé Jésù fọ́tò Jésù lélẹ̀ tá a lẹni tó ya mọ́tò yìí tó ń sọ pé Jésù lélẹ̀
we just have the faith nínú bíbélì tí a kà a dẹ̀ ní ìgbàgbọ́ lóhun tí a ti ń gbọ́ òun ni gbogbo wa fi sọ̀rọ̀ wa tàbí bára wa níbi tá a bára wa yìí ṣùgbọ́n tó bá wà wọnú ayé tí ọlọ́run fún rẹ̀ bá fi ra ẹ̀wọ̀n tó bá fi ra ẹ̀wọ̀n ẹ̀ wà á mọ irú èèyàn tó jẹ́ wà á mọ irú ọlọ́run tó ní take it or you leave it. ọ̀pọ̀lọpọ̀ ló lọ ṣọ́ọ̀ṣì lónìí they don't know what they call Jesus Christ they were just going to church ni. ọ̀pọ̀lọpọ̀ ló lọ mọ́ṣáláṣí lónìí they don't know what they call Allah àwọn náà dá kírun ni. ọ̀pọ̀lọpọ̀ ló wà ní lẹ́dí lónìí wọ́n kàn ṣe awo ni wọn ò mọ̀ kan tó wọ́n ń pè láwo ẹrú awo ni gbogbo wọn. wáyé tí gbogbo wa ń dààmú ara wa lórí kan tó sọ̀rọ̀ táwọn wá kiri wáyé tí gbogbo wa sọ̀rọ̀ wa ti wèrè sórílẹ̀-èdè yìí. Musa táwọn pè ní Moses ṣèbí Sarah ọmọ ẹ̀ ló bí Isaac tó fi ìgbàgbọ́ kìrìsìtẹ́nì lẹ́lẹ́fà wa mi báyìí tí wọ́n fi ń dùn pé yẹ́sì o àní àbí. ẹrú ẹ̀ òun ló bí Ismail tó ń ṣe mùsùlùmí lónìí. Kẹ́fítà ìyàwó ẹ̀ kẹta òun ló bí tó ń ṣe ṣègùn lónìí ẹ̀rọ adákùn kí ló wá mú àtàwọn ṣe bí ìwèrè táwọn ń dààmú ara wa. ọlọ́run ẹ̀ tó ní tó ń bọ́ọ̀sì tó fi sọ́mọ́ ní kejì ẹ̀ di ọ̀tá ẹ̀ ọlọ́run ẹ̀ yẹn kò lè ṣe nǹkan tí ọmọ ní kejì ẹ̀ yẹn tí ò lè ṣe o. We have only one God and that our God òun ni ẹ̀mí wa tí a fi ń mí your mind will tell you the kind of God you are serving. ẹni tó jẹ́ pé búburú ló máa ń ṣe láyé ẹ̀ irú ọlọ́run tó ń ní ó ti wà lọ́kùnrin ó nìyẹn ẹni tó dẹ̀mọ́ búburú ṣe tó jẹ́ pé rere lọ́mọ̀ ṣe láyé ẹ̀ irú ọlọ́run tóun náà sìn òun nìyẹn tá a ti rí yẹn. àbẹ̀rù pé ká lọ sí ṣọ́ọ̀ṣì láti sọ pé àmọ́ ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì kò lọ mọ́ṣáláṣí wọ́n gbàgbọ́ pé ọlọ́run yóò máa jẹ́ ọlọ́run irú èmi yìí torí ọlọ́run ti fi gbogbo ẹ̀jẹ̀ mi ní gbogbo ọ̀nà àti ìdọ̀nà kìíní ni o àtọ̀nà kejì ni o àtọ̀nà kẹta ni o ọlọ́run ti fi ara ẹ̀wọ̀n mi. mò ń bọ̀ ní òkìdè ó dàbọ̀jọ ẹ̀yin bàbá yẹn ẹ jẹ́ kí orí yín pé ìwọ tó fẹ́ ṣe Christian ìwọ kò wá gbèsè pé ò ṣe Christian mọ́ wọ́n á máa nullify the Christian àìmọye àwọn pásítọ̀ yẹn àìmọye nínú wọn ló yẹ pé mùsùlùmí ni wọ́n bí òun sí ó kò nínú mùsùlùmí ó di pásítọ̀ lẹ́nìí iṣẹ́ ìránṣẹ́ ń gbòòrò àìmọye àwọn àfáà míì ló yẹ pé nínú Christian ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ dà àfáà lónìí bọ́lá òun ṣe ní káyé wọn orí nìyẹn wá gbọ́ àfáà tó ń ṣe àfáà tó di bílíọ̀níà àfáà náà lẹ́lòmíì ṣe tó ń tọrọ jẹ o pásítọ̀ tí pásítọ̀ míì ṣe tó ń gun aeroplane pásítọ̀ lẹ́lòmíì ṣe tó ń tọrọ jẹ lójú títì o ó kù sí ẹ lọ́wọ́ bó o ṣe gba ohun tí o mọ̀ àti bó ṣe rí lọ́kùn ẹ. sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò padà sọ lẹ́nu kò sí èèyàn tí ò sí kíni tí ò padà sọ lẹ́nu ṣùgbọ́n ọ̀gá mi Àdàbà sí oníṣà màá kọ́kọ́ bẹ̀yìn fún kankan ẹ má wo MC White gẹ́gẹ́ bíi pé ó fẹ́ gbé bàbá olúwa lọ ṣubú tàbí ó fẹ́ gbé àwọn ẹ̀ṣọ́ náà ṣubú MC White ò kí ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ kí dẹ̀ ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́rìí kò sẹ́ni tí ọ̀rọ̀ yìí ò confuse nínú gbogbo aláàmọ́ bí tí aláàmójó tí a fẹ́ dọ̀rọ̀ lásìkò kódà ẹ̀yin gan ọ̀gá mi ẹ̀yin gan yẹ́nì pé nígbà tẹ́kọ́ fídíò tẹ́kọ́ ṣe ẹ̀yin gan kọ́ fẹ́ sọ̀rọ̀ ní ọ̀nà tí ó máa dàgbà àwọn èèyàn sọ pé bí ẹ̀ ń bú bàbá olúwa lọ sẹ́ńpọ́nà yẹn ló fẹ́ dìjà ìyá bàbá láti rí ìràwọ̀ nígbà yẹn nítorí pé ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ ńgbà yẹn kò sẹ́ni tí ò nírò wípé bàbá olúwa lọ ló jẹ̀bi ọ̀rọ̀ yẹn kò sí èèyàn tó ò nírò so kò sí gbogbo àwọn tó wá jáde nígbà yẹn yarí pé gbogbo yẹn sáà sọ gbogbo yẹn kó náà nínú CAC gan kẹtẹ́bọ̀dé sáà sọ ni pé àsọdọ̀ alọ́ lè wù wáyé sá sọdọ̀ alọ́ lè wù wáyé sá a ṣe wá ń rí òye ọ̀rọ̀ báyìí ni so ẹ má jẹ́ ká blame MC White sá because òun náà ó ń fi ọgbọ́n ṣe náà ni ok ẹ wo èmi báyìí sìn tí mo padà ń ṣàlàyé fáwọn èèyàn bọ́ọ̀rọ̀ ṣe lọ́sìn sẹ́bi nípa àwọn èèyàn ń sọ wípé wọ́n ti gbowó fún mi ni pé èmi ti gbowó lọ́wọ́ lọ́wọ́ jẹ́ kí èmi máa ṣàìdẹ̀ in which video mi tí mo kọ́kọ́ ṣe my first video second video third video mo kọ́kọ́ ṣe nǹkan tí mo kọ́kọ́ ṣe ń gbà yẹn ni wípé orí social media kọ́ ni wọ́n ti fún bàbá olúwa lọ níyàwó so a ní láti wá máa pariwo lórí social media pé olúwa ló ń bo ìyàwó ẹ̀ wà number one ẹ̀kejì mo ní ṣe àwọn family ìyàwó yẹn ò sí Nàìjíríà ni tí àwọn òfin sọ̀rọ̀ tó fi wá jẹ́ wípé Rótìmí ló ń sọ̀rọ̀ second third ni wọ́n sọ pé ok instead tí àwọn kan máa drag bàbá ẹ̀ ní orí social media ọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ kùgbàkùgbè sí gbogbo kìrìsìtẹ́nì nítorí ọ̀rọ̀ yìí kí wọ́n kúkú write petition against bàbá yìí ọ̀ kí wọ́n gbé àwọn ọlọ́pàá extraordinary area command ní Èkìtì tàbí Èkó tàbí Oǹdó kí wọ́n béèrè lọ bàbá yìí nítorí nígbà ìbò ni wọ́n gbé ìyàwó wọn sí ọ̀ kan sọ fún bàbá yìí pé ok kí wọ́n pe ìyàwó wọn lójú àwọn ní fídíò kọ̀ káwọn ìyàwó wọn nǹkan gbọ́kọ́ sọ̀rọ̀ yẹn nígbà yẹn tẹ bá rí lábẹ́ comment section táwọn yẹn sọ pé alábọ̀dé ni mí èmi ti gbowó ni ẹnìkan tẹ sọ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí ló ṣẹlẹ̀ sí tàbí lẹ́sìn ìbílẹ̀ èmi máa pariwo fatafata ni nígbà tó wá yá táwọn kan inbox mi lẹ́yìn pé adé sọ mọ̀ wípé a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ bàbá olúwa lọ pé mo ló gbéyàwó ẹ̀ sí ni táwọn tó ń sọ àwọn nǹkan wọ́n padà sọ pé bàbá olúwa lọ ẹ̀yin náà ẹ̀jọ́ ẹ tẹ̀lé ká gbóhùn yín níbo ni ìyàwó yín wà tó wáyé pé lóòótọ́ nǹkan ṣe báwọn èèyàn sọ pé bí agbẹ́ nǹkan ṣe ni kò jẹ́ tuntun àtùpọ̀ kiri di ààrẹ kò sínú sọ́dọ̀ tó ní challenges tiẹ̀ nígbà yẹn so àdìwọ́ wá padà dúpẹ́ sí pé bàbá wa jáde bàbá sọ àwọn ọ̀rọ̀ so irú àwọn MC White yẹn ó ṣe pé àwọn tó bá wọn náà mọ bọ́ọ̀rọ̀ yẹn ṣe ń lọ ló fà á lẹ́yìn àwọn ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ẹni tó interview yẹn lọ́wọ́ pásítọ̀ yẹn ẹ̀kọ́ pásítọ̀ yẹn náà ló ń bá bàbá iṣẹ́ tẹ́lẹ̀ wà láwọn òdìdá tó dọ̀rọ̀ sílẹ̀ náà
ó wà láwọn ìdá tó dọ̀rọ̀ sílẹ̀ tó fún Rotimi ní àwọn information kankan so òótọ́ làwa gbé dání òtítọ́ ni àwa gbé dání ní ti ṣẹ́ wáyé ìyẹn pátá táwa dẹ̀ fi ṣiṣẹ́ ó yàtọ̀ sáwọn blogger àwọn blogger tó yẹ pé àwọn kan máa jáde wọ́n kàn máa repost fídíò àwọn èèyàn ni ṣùgbọ́n àwa ń sọ tiwa based on àwọn ìwádìí táwa ń ṣe àwọn ń reveal ẹ̀ sáwọn èèyàn oyè àwọn blogger wáyé pé àwọn ẹni ẹ ṣe bí ẹni ẹ ṣe eré ìṣe tó kàn káwọn sáré fídíò ni wà wà tó yẹ pé nígbà míì àwa máa ń dig àwọn nǹkan tó yẹ pé fúnfún kan ó jẹ́ ká san owó fún àwọn tó súnmọ́ àwọn ènìyàn ni ká san owó fún àwọn tó súnmọ́ àwọn ènìyàn láti rí òótọ́ àwa máa ń ṣe so pé káwa sáré rí òótọ́ ni òótọ́ tàdáwà dẹ̀ wá ní wípé lórí ọ̀rọ̀ yẹn ni wípé tó bá fẹ́ mọ̀ bí àwọn ìdílé bàbá lọ ni wọ́n mọ̀ fẹ́ bà bàbá yẹn lórúkọ jẹ́ tàbí àwọn kan ní Christendom fẹ́ bà bàbá yẹn lórúkọ jẹ́ tàbí àwọn kan out of Christianity fẹ́ bà bàbá yẹn lórúkọ jẹ́ tàbí àwọn kan nínú ministry bàbá yẹn fẹ́ bà lórúkọ jẹ́ àbí bàbá gangan òní bọ̀dẹ́rù so a fi síbì kan so ẹ má blame MC White ọ̀gá mi sà Rotimi náà jẹ́ bíbélì sọ̀rọ̀ kan ó ní Ọlọ́run kò ní inú dídùn sí pé ẹlẹ́ṣẹ̀ bí kò sí kúrò ní pé àdá tẹ́ bá ń wo ọ̀rọ̀ Rotimi ó dàgbé Rotimi ti ṣe Christianity rẹ̀ ó ti jẹ́ Christianity rẹ̀ èmi mọ̀ nǹkan tó gbé kúrò ní Christianity ṣùgbọ́n ẹ̀yin bàbá wa yìí sì lè jèrò kan Rotimi because ó dàbẹ̀ pé Rotimi náà ti fọ́ sọ́wọ́ àwọn èké wòlíì rí ló fà tó fi kàrà sọ̀rọ̀ so ó ṣeé ṣe tẹ́yìn bàbá yìí náà bá padà ń jẹ́ kó mọ̀ wípé kì í ṣe gbogbo wòlíì ni ó dá kì í ṣe gbogbo Christianity ni ó dá kì í ṣe gbogbo pastor ni ó dá so ó ṣeé ṣe kó padà lóòótọ́ ẹ má yẹ ká máa gbé sípè ẹ má yẹ ká gbé sípè bíbélì sọ pé tí ẹnìkan bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà sí ọ̀nà ẹ̀wọ̀n náà máa fa dínkù adé lọ́rùn ẹ náà lè gbìyànjú láti fọwọ́ lọ́rùn lọ ẹ má wọ pé ẹ lè gbé èrè dání kẹ mọ ìgbà dání kẹ ní kí wọ́n wá gba èrè lọ́wọ́ yìí kò possible so ó jẹ́ bó ṣe jẹ́ ọ̀gá.